ní ìdàgbàsókè ìlú urban development, urban infrastructure development. Lóòótọ́ àwọn ìjọba tó ti lọ bíi mẹ́ta sẹ́yìn oríṣiríṣi kálukú ń ṣe léyìí tọ̀tún oní skul oní bíríìjì ó pọ̀ káàkiri, ṣùgbọ́n ṣé ètò ẹ̀ka ṣe là ń ṣe lásìkò tí à ń ṣe. Fún àpẹẹrẹ, nígbà kan gómìnà kan wá ó ń da àwọn iléèwé wá pọ̀ mọ́ra wọn, wọ́n á kọ́ àwọn iléèwé ńláńláńláńlá, wọ́n sì lè rí àwọn òkò pọ̀ sílẹ̀ tí ó mọ̀ kó àwọn ọmọ. Ìdí tí àwọn iléèwé sì fi wà tẹ́lẹ̀ ni pé iléèwé gbọ́dọ̀ wà ní ibi tó súnmọ́ ọmọ. So ìtọ́rúkalẹ̀ ńgbà yẹn ó ti defend that objective, ó ti tako ìdí tá a fi gbé àwọn iléèwé kalẹ̀. Àwọn oko mi wà tó pé àwọn aráàlú náà dìdí kọ́ torí pé ọ̀nà bíi tí iléèwé wà ó jìnnà, wọ́n wà lọ́bàjọba àti kọ́ yàrá 6 o, ẹ fún wa ní sùkúù lọ́dọ̀ wa, ẹ wá ní ẹ pèsè ọkọ̀ tí ó mọ̀ gbé àwọn ọmọ. Lẹ́yìn ìgbà náà ńkọ́ gbogbo táǹsì ńgbà náà ó já sáòfo, bẹ́ẹ̀ nípa kan fọwọ́ da owó ìpínlẹ̀ Ọ̀ṣun adàsómi ni. Ìjọba mi ìdí ó ṣàtúntò gbogbo tá a ṣe ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù kò nítumọ̀ mọ́. Ìjọba mi ìdí ó ṣàtúntò rẹ̀ òun náà ṣe tó lè ṣe ó tún lọ. Ìjọba ilé tó wá dé ní ìṣó bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi iṣẹ́ ìdàgbàsókè, ṣùgbọ́n sí àwọn iṣẹ́ ìdàgbàsókè tá à ń ṣe yìí sóun ló kàn àbí sóun ló yẹ ká kọ́kọ́ ṣe. Fún àpẹẹrẹ, ọ̀nà alábà méjì kan lọ lọ́wọ́ báyìí ní Àbẹ̀rẹ̀, ìkan lọ ní Owódé Ẹdẹ. Nínú òwòye tèmi kò tí ì kàn, torí pé infrastructure development and urbanization pé kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó wà open sí àwọn tí ń bọ̀ láti ta láti wá sọ di ilé ìṣokòwò ńlá. Àwọn ọ̀nà tó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí èyí tó dáa. Lẹ́yìn ìdìbò ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8, 2026, èmi John Olúfẹ́mi Adésùyì ni yóò ṣe ìjọba lẹ́yìn ìjọba Adémọ́lá Adélékè, nítorí pé kò sí ọjọ́ tójúmọ́ ọmọ tí ọjọ́ ò ní yọ. Tí àṣẹ ọjọ́ ò bá sì ti yí padà kò sí tí ó yẹ o. Fẹ́mi Adésùyì ni gómìnà tí Ọ̀ṣun ń retí tí ó sì ṣèjọba lẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè fún ìgbáyégbádùn ará Ọ̀ṣun àti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Orúkọ mi ni John Olúwafẹ́mi Adésùyì. Mo jẹ́ olùdíje fún ipò gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Senate Labour Party. Gẹ́gẹ́ bí olùdíje lẹ́ni tí ó ti káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun tó sì ti mọ ibi tí bàtà ti ń ta àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́sẹ̀, a ní àtẹ èyí tí mo lè sọ pé àfojúsùn méje ilé tí ó ṣe pàtàkì tó fi yẹ kí àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun dìbò fún èmi Fẹ́mi Adésùyì lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú Senate Labour Party. Ìkíní ni pé ìṣèjọba alákòóyawọ́, ìjọba tí kò pa owó ìlú ní pọ́npọ́, pé owó tó bá wọlé sí àpò ìpínlẹ̀ Ọ̀ṣun tá à ná fún ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ó sì fojú rí bá a ṣe ń ná, tí kì í ṣe pé owó tó wà fún ìpínlẹ̀ Ọ̀ṣun á ná fún abala kan ní tàbí àmọ́ ná lórí ìlú kan tí kò ní kárí. Yàtọ̀ sí yẹn, a rí pé tá à ń fi owó ìpínlẹ̀ Ọ̀ṣun ṣe ó jẹ́ nǹkan tí ìpínlẹ̀ Ọ̀ṣun nílò ní àkókò tá à ń ṣe. Kò ní jẹ́ pé ní tá à ń ṣe ní ìsìn kò tí ì tó àkókò tó yẹ ká ṣe tàbí kì í ṣe tó yẹ ká kọ́kọ́ ṣe là ń ṣe. Ìyẹn ní abala àkọ́kọ́ àìta gẹ́gẹ́ bí àfojúsùn tí lè ta pè ní good governance and accountability. A sì ní fààyè gba ìpàsípààyè owó ìjọba bóyá láti àwọn ẹ̀ka ìjọba ní o tàbí kó a rí pé òsùn tó jọ. Èkejì ni pé a ó rí pé a ṣe ìrónilágbára fún àwọn ọ̀dọ́ àti àwọn obìnrin. A ó rọ àwọn ọ̀dọ́ alágbára níbi pé wọ́n ó lè mọ̀ ní eléyìí tí à ń pè ní empowerment tí ó wà sustainable, tí ì ṣe pé nínú àsùnwọ̀n what I mean is this. A fẹ́ rọ àwọn ọ̀dọ́ alágbára kì í ṣe nínú àsùnwọ̀n owó ìjọba tàbí èyí tí ń ṣe láti ibì kankan. Ìyẹn ni mo pè ní creators economy. Ẹ̀rí pé lórí ẹ̀yà ayélujára àwọn ọ̀pọ̀lọpọ̀ ń rí owó oríṣiríṣi. Ó kéré tán 20,000 ọ̀dọ́ nípínlẹ̀ Ọ̀ṣun la ó kọ́ ní ọ̀nà láti lè mọ ṣe nǹkan tá à ń pè ní ọgbọ́n àtinúdá sí orí ẹ̀rọ ayélujára eléyìí tí ó mọ di owó. Yàtọ̀ sí yẹn, a ó rí pé a gba 50,000 ènìyàn sí iṣẹ́ nípasẹ̀ iṣẹ́ ọ̀gbìn, iṣẹ́ àgbẹ̀
ilé ìtàpè ní agriculture tí mo sọ yẹ kì í ṣe dandan pé ayé tó gbin ata tàbí irú nìkan o under ìwé láti ní poultry piggery wà farming wà àgbẹ̀ ọlọ́sìn adìẹ ẹran màálù gbogbo onírúurú ní ìpínlẹ̀ Ọ̀ṣun bí mo rẹ́rọ̀ àwọn ọmọ tí Ọlọ́run ti lò wá fún láti kọjáde nílé òjò pé bẹ́ẹ̀ bá dé oko rẹ̀ bẹ́ẹ̀ ń fẹ́ ọ̀yà ẹ̀ bá rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ fẹ́ òróró ẹ̀ bá rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ fẹ́ ẹtu ẹ̀ bá rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ fẹ́ àwọn ewúrẹ́ ìlú èbó ẹ̀ bá so gbórúkọ báyìí lọ́wọ́ pé a jẹ́ ọ̀nà tí a ti rí pé àwọn ọ̀dọ́ wa wọ́n rí iṣẹ́ ṣe tí ó fi jẹ́ pé àwọn àádọ́tọ̀ ọ̀dọ́ tá a fẹ́ fún ní iṣẹ́ kì í ṣe pé iṣẹ́ pé akàfẹ́ jẹun lásán yóò jẹ́ tí ó lè sọ wọ́n di ọlọ́rọ̀ di ọlọ́lá ní díẹ̀. a sì rí pé àwọn tó bá lọ sídìí iṣẹ́ àgbẹ̀ kì í ṣe pé ọ̀dọ́ gbogbo ọ̀dọ́ ló kàwé lónìí torí pé a ti mọ̀ pé onímọ̀ òwe ni àní ní kó mú ọkọ́ àtàdá kó lọ mọ́ ọkọ̀ bì kó fẹ́ gbin oko tá a bá fún ní sáré oko 15 tàbí 10 á fún ní irinṣẹ́ eléyìí ìbò ń pè ní power tiller ó ṣe é ṣe ká mọ́ lè fi tractor tó kárí torí owó tó ń fi ra tractor wọn pé èdè power tiller ó jẹ́ ní tí owó rẹ̀ òdúpá tó ṣe é ṣe ká mọ́ fún ọ̀dọ́ 20 tàbí 100 ní local government kọ̀ọ̀kan eléyìí tí ó mú kí iṣẹ́ ọ̀gbìn kó tó rú gọ́gọ́ sí ó jẹ́ àwọn ìdí mìta tó fi yẹ kí àwọn aráàlú dìbò fún Senate Labour Party. ẹlẹ́ẹ̀kẹrin òun ni wípé ètò ìlera Ọlọ́run ní jẹ́ ká ṣàìsàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ní àìsàn tí ò tó nǹkan ti rán lọ sí ọ̀run torí pé wọn ò rówó tí wọ́n fi lè ṣe ìtọ́jú ara wọn owó tá a fi ń ṣe ìtọ́jú lórílẹ̀‐èdè ó lágbára púpọ̀ débi pé àwọn èèyàn ò lè they cannot afford it wọn ní agbára láti san kódà àwọn tí wọ́n wà lórí ètò àjọṣòfò ti ìlera yálà ti national ni àbí ti state ni lẹ́yìn ìyẹn wọ́n á sọ fún ọ pé àjọṣòfò ìlera tó ṣe ó níbi tó dé o kò délé bí o báyìí bá lọ sí àwọn ilé ìwòsàn ìjọba ẹ̀rí wọn lóríṣiríṣi tí wọ́n lè rówó san àwọn tí ò wá lórí ìwòsàn ọ̀pọ̀lọpọ̀ wá ń kú sínú ilé ọ̀pọ̀lọpọ̀ ń kú sínú ilé ìwòsàn aládàáni ìdí nìyẹn ló jẹ́ pé iye àwọn èèyàn tí ń kú fi ń pọ̀ torí pé wọ́n rí owó tí wọ́n láti fi tọ́jú ara wọn ìjọba tó bá mọ nǹkan tí ń ṣe gbọ́dọ̀ mú ètò ìtọ́jú ètò ìlera kó jẹ́ kó rọrùn fún nǹkan tí aráàlú lè avoid àti nǹkan tó yẹ pé kò ní gunpá fún aráàlú tá a bá ní í ṣe lọ́fẹ̀ẹ́ pátápátá a gbọ́dọ̀ rí pé ètò ìlera jẹ́ ẹni tí ò gunpá tó jẹ́ pé ẹni tí ò tiẹ̀ rọ́wọ́ wọlé rárá o kò lè rọ́wọ́ wọlé ṣe kẹ́kẹ́ kó wọ́n lè avoid ètò ìlera tó péye fún ara rẹ̀ so ìyẹn jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin. ní ìdàgbàsókè ìlú urban development urban infrastructure development lóòótọ́ àwọn ìjọba tó ti lọ bí mẹ́ta sẹ́yìn oríṣiríṣi ó kálukú ń ṣe léyìí tọ̀tún oní skul oní bíríìjì ó pọ̀ káàkiri ṣùgbọ́n ṣètò ẹ̀ka ṣe là ń ṣe lásìkò tí à ń ṣe fún àpẹẹrẹ nígbà kan gómìnà kan wá ó ń da àwọn iléèwé wá pọ̀ mọ́ra wọn wọ́n á kọ́ àwọn iléèwé ńláńlá wọ́n sì lè rí àwọn òkọ̀ pọ̀ sílẹ̀ tí ó mọ̀ kó àwọn ọmọ ìdí tí àwọn iléèwé sì fi wà tẹ́lẹ̀ ni pé iléèwé gbọ́dọ̀ wà ní ibi tó súnmọ́ ọmọ so ìtọ́rúkalẹ̀ nígbà yẹn ó ti defy that objective ó ti tako ìdí tá a fi gbé àwọn iléèwé kalẹ̀ àwọn oko mi wà tó pé àwọn aráàlú náà dìdí kọ torí pé ọ̀nà bíi tí iléèwé wà ó jìnnà wọ́n wà lọ́bàjọba àti kọ́ yàrá 6 o ẹ fún wa ní sùkúù lọ́dọ̀ wa ẹ wá ní ẹ pèsè ọkọ̀ tí ó mọ̀ gbé àwọn ọmọ lẹ́yìn ìgbà náà ńkọ́ gbogbo táǹsì ńgbà náà ó já sáòfo bẹ́ẹ̀ nípa kan fọwọ́ da owó òkúnlẹ̀ Ọ̀ṣun adàsómi ni ìjọba mi ìdí ó ṣàtúntò gbogbo táǹsì ńgbà yẹn ọ̀pọ̀lọpọ̀ bílíọ̀nù kò nítumọ̀ mọ́ ìjọba mi ìdí ó ṣàtúntò rẹ̀ òun náà ṣe tó lè ṣe ó tún lọ ìjọba ilé tó wá dé nìṣó bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi iṣẹ́ ìdàgbàsókè ṣùgbọ́n sí àwọn iṣẹ́ ìdàgbàsókè tá à ń ṣe yìí sóun ló kàn àbí sóun ló yẹ ká kọ́kọ́ ṣe fún àpẹẹrẹ ọ̀nà alábà méjì kan lọ lọ́wọ́ báyìí ní Àbẹ̀rẹ̀ ìkan lọ ní Owódé Ẹdẹ nínú òwòye tèmi kò tí ì kàn torí pé infrastructure development and urbanization pé kí ìpínlẹ̀ Ọ̀ṣun kó wà open sí àwọn tí ń bọ̀ láti ta láti wá sọ di ilé ìṣokòwò ńlá àwọn ọ̀nà tó wọ ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí èyí tó dáa tá a bá ń bọ̀ láti Ìbàdàn tá a bá ti dé kọjá òde òun kò sọ́nà mọ́ tá a bá ń bọ̀ láti Kwara kò sọ́nà láti Iléṣà láti bí 20 ọdún kò sọ́nà ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà máa ń ṣe àti lójú ọ̀nà Ọ̀fẹ́ s'Óṣogbo sí iná ọ̀nà yẹn náà kò tún dáa Ìwó
sí Báyọ̀ Òṣogbo kò sọ́nà àwa kọ̀ǹsẹ́yìn sórí àárín kan gbúrúgbú àwa ń ṣe nígbà tí ò tiẹ̀ sí ọ̀nà tí àwọn tí ń bọ̀ láì tó fi gbàdé bẹ̀ irú alábàárà méjì àbẹ̀rẹ̀ alábàárà méjì Òwòdé káwá ṣe alábàárà méjì láti ọdún òun dé Àkòdá ó ṣáájú ó wúlò ó wà prioritize ó jẹ́ nǹkan tó ní value ju ètò à ń ṣe lọ́wọ́ lọ tàbí ká ṣe ti lẹ́sàwọ̀ Òṣogbo tàbí ìfẹ̀wọ̀ Òṣogbo tàbí ká lọ mítì ìwò tó ti wà nílẹ̀ tipẹ́ látàrí bàbá Àkàndé kárí pa àṣejáde sí Òṣogbo ìyẹn ni pé a ò tó àtẹ our priority we are not setting our goals right pé a ṣe àwọn ọ̀nà yẹn kì í ṣe tó burú ìtẹ́bí sọ ni pé sóun ló kàn tó yẹ ká máa ṣe báyìí sóun ló wà most precious and important pé sóun ló yẹ so ìyẹn ni pé inú ètò ìdàgbàsókè a gbọ́dọ̀ rí pé a ṣe lọ́nà tó jẹ́ pé our scale of preference á tó. ní agbára Ọlọ́run lẹ́yìn ìdìbò ọjọ́ kẹjọ oṣù kẹjọ lẹ́yìn ìdìbò ọjọ́ kẹjọ oṣù kẹjọ August 8, 2026 èmi John Olúfẹ́mi Adésùyì ni yóò ṣe ìjọba lẹ́yìn ìjọba Adémọ́lá Adélékè nítorí pé kò sí ọjọ́ tójúmọ́ ọmọ tí ọjọ́ ò ní yọ tí àṣẹ ọjọ́ ò bá sì ti yí padà kò sí tí ó yẹ o Fẹ́mi Adésùyì ni gómìnà tí Ọ̀ṣun ń retí tí ó sì ṣèjọba lẹ́yìn gómìnà Adémọ́lá Adélékè fún ìgbáyégbádùn ará Ọ̀ṣun àti ìdàgbàsókè aláìlẹ́gbẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun.